Praise the Lord. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. A tún dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ mìíràn tí Ọlọ́run tún fi fún wa lénìí. Èní jẹ́ ìsìn àjíǹde ti ọdún 2020. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ tó bá wa láyé tó bá wa láàyè. Bíbélì tí mo fẹ́ ká dìjọ wò fún ìwàásù ti òní ọdún àjíǹde, òun ló wà nínú ìwé Jòhánù orí 20. Màá ka ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹjọ fún wa. Ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹjọ sọ wípé ní ọjọ́ ìkíní ọ̀sẹ̀ ní kùtùkùtù nígbà tí ilẹ̀ kò tíì mọ́ ni Màríà Magdalene wá sí ibojì. Ó sì rí i pé a ti gbé òkúta kúrò lé ẹnu ibojì. Nítorí náà ó sáré ó sì tọ̀ Símónì Pétérù wá àti ọmọ ẹ̀yìn mìíràn náà ẹni tí Jésù fẹ́ràn. Ó sì wí fún wọn pé wọ́n ti gbé Olúwa kúrò nínú ibojì, àwa kò sì mọ ibi tí wọ́n gbé tẹ́ ẹ sí. Nígbà náà ni Pétérù jáde àti ọmọ ẹ̀yìn mìíràn náà, wọ́n sì wá sí ibojì. Àwọn méjèèjì sì jùmọ̀ sáré. Èyí ọmọ ẹ̀yìn mìíràn ní sì sáré ya Pétérù. Ó sì tètè kọ́ dé ibojì. Ó sì bẹ̀rẹ̀, ó sì wọ inú rẹ̀, ó sì rí aṣọ ọ̀gbọ̀ náà lélẹ̀, ṣùgbọ́n òun kò wọ inú rẹ̀. Nígbà náà ni Símónì Pétérù tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ dé. Ó sì wọ inú ibojì. Ó sì rí aṣọ ọ̀gbọ̀ náà wà nílẹ̀, àti pé gèlè tí ó wà níbi orí rẹ̀ kò sì wà pẹ̀lú aṣọ ọ̀gbọ̀ náà, ṣùgbọ́n a ká a jọ ní ibì kan fún ara rẹ̀. Ẹsẹ̀ ìkẹjọ tí màá ti dánu dúró. Nígbà náà lé ọmọ ẹ̀yìn mìíràn náà, ẹni tí ó kọ́ dé ibojì, wọ inú rẹ̀ pẹ̀lú. Ó sì rí i, ó sì gbàgbọ́. Ó sì rí i, ó sì gbàgbọ́. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run bàbá, ọmọ àtẹ̀mí mímọ́, àdúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ yìí. Àdúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní yìí. Àdúpẹ́ fún ìwà láàyè yín. Àdúpẹ́ fún ikú yín lórí igi àgbélébù. Àdúpẹ́ fún àjíǹde tòní pẹ̀lú. Àdúpẹ́ fún kíkà ẹ̀tẹ̀ tún kà wá yẹ. Ọlọ́run àdúpẹ́, Ọlọ́run gba ọpẹ́ wa. Ọ̀rọ̀ yín yè ó sì lágbára. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín yé wa. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín yé wa. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín ṣiṣẹ́ agbára. A ó máa yìn, a ó máa júbà yín. Jésù Kristi Olúwa wa. Gẹ́gẹ́ bí ibi kíkà tí a ti kà nínú ìwé Jòhánù orí 20 ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹjọ. Nínú ẹsẹ̀ Bíbélì yẹn, nǹkan 5 kan wà tí mo fẹ́ ká mọ̀ gẹ́gẹ́ bí àkókò àjíǹde. Nǹkan 5 tí mo fẹ́ ká mọ̀ gẹ́gẹ́ bí àjọyọ̀ àkókò àjíǹde. Àjíǹde ta ni à ń ṣe? Òun ni nǹkan àkọ́kọ́ tí mo fẹ́ ká mọ̀. Àjíǹde ta ni à ń ṣe? Òun ni nǹkan àkọ́kọ́. À ń ṣe àjíǹde Jésù Kristi, Olúwa àti olùgbàlà aráyé, Olúwa àti olùgbàlà wa. Ẹ má gbàgbé ẹ̀kọ́ tá a ti kọ́ ní ìjẹ́dógún. Ẹ má gbàgbé ẹ̀kọ́ tá a kọ́ ní ìjẹ́jọ nípa Kristi Jésù. Ẹ má gbàgbé ẹ̀kọ́ Bíbélì tí a ti ń sọ fún wa pé ta ni Jésù Kristi. Ní irú àkókò bí èyí mo ti mọ̀ pé a ti mọ̀ ta ni Jésù ìṣe. So ẹni tí à ń ṣe àjíǹde rẹ̀, òun náà ni Jésù Kristi. Nǹkan àkọ́kọ́ tí mo fẹ́ ká mọ̀ nìyẹn. Mo dẹ̀ fẹ́ ká mọ̀ nínú nǹkan àkọ́kọ́ yẹn wípé ẹlòmíì ò tún kú kó tún jíǹde bíi Kristi Jésù mọ́ látìgbà tí Jésù ti kú. Wọn ò ṣe àjọyọ̀ ẹlòmíì, àjíǹde ẹlòmíì mọ́ bíi ti Kristi Jésù èyí tí à ń ṣe. So nígbà tí à ń sọ nípa àjíǹde, mo fẹ́ ká kó di mímọ̀ fún wa wípé à ń ṣe àjọyọ̀ àjíǹde Jésù Kristi, Olúwa àti olùgbàlà. Nǹkan kejì tí mo fẹ́ ká mọ̀ nínú àjíǹde Jésù Kristi ni wípé ó ní agbára. Ẹni tí àwa gbẹ́kẹ̀lé, ẹni tí àwa ń sìn, ẹni tí àwa ń kókìkí rẹ̀, ẹni tí àwa ń rọ àwọn ènìyàn láti gbà, ẹni tí àwa mọ̀, ẹni tí àwa so mọ́, ó ní agbára láti fi ẹ̀mí ara rẹ̀ lélẹ̀. Ó ní agbára láti gba ẹ̀mí ara rẹ̀ padà. Ó ní agbára láti kú. Ó ní agbára láti gba agbára lọ́wọ́ ipò òkú. Nǹkan kejì tí mo fẹ́ ká mọ̀, òun náà ni pé ẹni tí à ń ṣe àjọyọ̀ rẹ̀ lónìí, ó ní agbára láti gba ìkọ́kọ́rọ́ lọ́wọ́ ikú àti ipò òkú. Pé ẹnikẹ́ni tó bá gbà á gbọ́, ó ní kì yóò ṣègbé, ó ní yóò ní iyè tí kò ní pẹ̀kun. So tí ará nínú Olúwa tàbá ní àǹfààní láti gba ẹni tí à ń ṣe àjọyọ̀ rẹ̀, tàbá ní àǹfààní láti gbà á gbọ́, a jẹ́ kó wọnú wa, tí àwa náà wọnú rẹ̀, a ó ní iyè tí kò ní pẹ̀kun. So nǹkan kejì tí mo fẹ́ ká mọ̀ nípa ẹni tí à ń ṣe àjíǹde rẹ̀ lónìí, òun náà nìyẹn. Ó ní agbára láti gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ikú àti lọ́wọ́ ipò òkú. Nǹkan kẹta tí mo fẹ́ ká mọ̀ nípa ẹni tí à ń ṣe àjíǹde rẹ̀ lónìí, àtàbáwọnú Bíbélì tí a ti kà, wọ́n ní lọ́jọ́ kìíní ọ̀sẹ̀ olúkúlùkù nígbà tí ilẹ̀ kò tíì mọ́, Màríà Magdalene wá sí ibojì. Ó sì rí i pé a ti gbé òkúta kúrò lé ẹnu ibojì. Màríà Magdalene ò lè déédé kàn dìde
láti lọ sí ibojì nítorí pé kò lè sùn lóru, nítorí pé ó mọ Jésù Kristi, nítorí pé ó gba Jésù Kristi. So nǹkan kẹta tí mò ń fẹ́ ká mọ̀ nípa Jésù Kristi ẹni tí à ń ṣe àjọyọ̀ àti àjíǹde rẹ̀ ni wípé ó nílò láti máa ṣọ́, nítorí pé ó tún padà bọ̀ lẹ́ẹ̀kejì. Bó ṣe wá bó ṣe lọ yìí ó sì tún padà bọ̀. Ó ṣèlérí, orin wa kan sọ wípé ó gòkè lọ ó sọ̀kalẹ̀. Ó ṣèlérí nígbà tó gòkè lọ padà, ó ṣèlérí pé òun mà tún padà bọ̀. Òyìn sọ pé ó mà tún padà bọ̀, Olúwa mi mà tún padà bọ̀. Ó gòkè lọ ó ṣèlérí pé ó mà tún padà bọ̀, ó mà tún padà bọ̀, Olúwa mi mà tún padà bọ̀. Ó gòkè lọ ó ṣèlérí pé ó mà tún padà bọ̀. So bó ṣe lọ yẹn ó ti ṣèlérí pé òun sì ń padà bọ̀. So Maria Magdalene kò lè ṣaláì má lọ sí ibojì nítorí pé kò sùn. Ẹ̀kọ́ tí ìkẹta ń kọ́ wa, kókó ẹlẹ́ẹ̀kẹta ń kọ́ wa náà ni wípé Kristiani a ò nílò láti sùn nírú àkókò bí, ká máa ṣọ́ ìpadàbọ̀ Kristi Jésù, ká máa ṣọ́ bíbọ̀ Jésù Kristi. Ṣé ó ń bọ̀ ni? Ṣé ó dé ni? Ṣé ó ti fẹ́ dé ni? Ṣé ó ń bọ̀ ni? Báwo òun ni Maria Magdalene ṣe? Tẹ́ bá wo ẹsẹ̀ ìkejì Bíbélì wípé nítorí náà ó sáré ó tọ̀ Símónì Pétérù wá àti ọmọ ẹ̀yìn mìíràn náà ẹni tí Jésù fẹ́ràn. Ó sì wí fún wọn pé wọ́n ti gbé Olúwa kúrò nínú ibojì, àwa kò sì mọ̀ ibi tí wọ́n gbé tẹ́ ẹ sí. Ó fi hàn pé tí Maria Magdalene ò bá sùn, àwọn míì náà tún wà tí wọn ò tún sùn. Wá fi hàn pé a gbọ́dọ̀ wà, olóyìnbó a pè ní a gbọ́dọ̀ wà at alert, a gbọ́dọ̀ wà ní ìtanijí, a gbọ́dọ̀ wà ní ìmúrasílẹ̀. So a ò gbọ́dọ̀ sùn àsùpè. Àwọn kan náà tún wà yàtọ̀ fún Maria Magdalene. Wọ́n ló sáré, ó wo àwọn wo ni wọ́n tún gbàgbọ́. Ó sáré tọ̀ Símónì Pétérù àti ọmọ ẹ̀yìn mìíràn, ó tọ̀ wọ́n ẹni tí Jésù fẹ́ràn. Ó sì wí fún wọn pé wọ́n ti gbé Olúwa kúrò nínú ibojì, àwa kò sì mọ̀ ibi tí wọ́n gbé tẹ́ ẹ sí. So ó ń sọ̀rọ̀ fún àwọn tó gba Jésù bí rẹ̀. Mo rò pé bẹ́ẹ̀mi náà ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́, àwọn tó mọ Jésù ni mò ń bá sọ̀rọ̀. Mo mọ̀ pé bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́, àwọn tó gba Jésù ni mò ń bá sọ̀rọ̀. Bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́, mo mọ̀ pé àwọn tó ń retí bíbọ̀ Jésù lẹ́ẹ̀kejì, àwọn ni mò ń bá sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́. Tó bá wá jẹ́ bẹ́ẹ̀, ẹni tí à ń ṣàjọyọ̀ rẹ̀ lọ́wọ́, ẹni tó lágbára, tó ti gba kọ́kọ́rọ́ ikú lọ́wọ́ ni, tó ti gba kọ́kọ́rọ́ ipò òkú lọ́wọ́ ni. Bí ènìyàn bá bẹ̀rù láyé, tó bá bẹ̀rù ikú, tó bá kú nínú Jésù Kristi, ìrètí àjíǹde tún wà fún gbogbo ẹni tó bá bẹ̀rù Jésù Kristi. Ìrètí àjíǹde ó tún wà fún. Ní ìgbà kejì, ẹni tó bá ti ń ṣọ́ ìpadàbọ̀ Jésù Kristi tí ò bá sun àsùnpìyè, òun ni ó mọ̀gbà tí ìgbà ìpadàbọ̀ lẹ́ẹ̀kejì yẹn, òun ni ó mọ̀gbà tí yóò dé. Nítorí náà Kristiani a ò gbọ́dọ̀ torí kí ló ń ṣẹlẹ̀ láyé lónìí ká gbàgbé nípa bíbọ̀ Jésù Kristi. Ẹ jẹ́ á wo kí ni Pétérù gangan ṣe. Ó nígbà náà ni Pétérù jáde àti ọmọ ẹ̀yìn mìíràn náà, wọ́n sì wá sí ibojì. Ẹ rí i pé àwọn méjèèjì ti wà ní ìgbáradì, wọn ò sùn, wọ́n ń retí pé yóò jíǹde. Kristiani lónìí ṣáà ti máa sùn. Ṣé a kàn máa ṣe ọdún àjíǹde lásán? Lóòótọ́ ni Jésù kò mú sọ fún wa pé kò sí ẹnìkankan tí wọ́n tún ń ṣerú ọdún tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí nípa rẹ̀ mọ́ nínú gbogbo àwọn wòlíì lágbàáyé. Kò sẹ́ni tí wọ́n tún ń ṣe ó kú o, ó jíǹde o, àwa ń celebrate ẹ̀. It has never happened and it will never happen. Tẹ́ńbà kan náà a gbọ́dọ̀ wà at alert, ká máa ṣọ́ ìgbà ìpadàbọ̀ lẹ́ẹ̀kejì rẹ̀. Ẹ wo ẹsẹ̀ ìkẹrin nínú Bíbélì wa. Ó ní àwọn méjèèjì sì jùmọ̀ sáré, èyí ọmọ ẹ̀yìn mìíràn ní sì sáré ya Pétérù, ó sì tètè kọ́ dé ibojì. Àwọn tó gbọ́ nípa pé Jésù mà ti àmàrí níbojì mọ́, ṣé wọ́n gbé ni, ṣé wọ́n ṣe ni, ẹ̀rù ikú ò bà wọ́n, ẹ̀rù òkú ò bà wọ́n. Níbi tí Pétérù ti ń lọ, àwọn tó tún lè sáré ju Pétérù lọ, wọ́n tún sáré. Eléyìí ń kọ́ wa wípé gẹ́gẹ́ bí Kristiani tálá àti gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà, tá a sì ń ṣe ìfẹ́ rẹ̀, tá a ń retí bíbọ̀ rẹ̀, a gbọ́dọ̀ máa ṣe ohun gbogbo pàápàá nínú Olúwa. A ò gbọ́dọ̀ fàyè sílẹ̀ fún Sátánì. Ó sì bẹ̀rẹ̀, ó sì wo inú rẹ̀, ó sì rí aṣọ ọ̀gbọ̀ náà lélẹ̀, ṣùgbọ́n òun kò wọ inú rẹ̀. Nígbà náà ni Símónì Pétérù tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ dé, ó sì wọ inú ibojì, ó sì rí aṣọ ọ̀gbọ̀ náà wà nílẹ̀, àti pé gèlè tí ó wà níbi orí rẹ̀ kò sì wà pẹ̀lú aṣọ ọ̀gbọ̀ náà, ṣùgbọ́n a ká a jọ ní ibì kan fún ara rẹ̀. Ẹsẹ̀ ìkẹjọ tí ẹsẹ̀ Bíbélì tí a kà tó parí sí, ó nígbà náà lé ọmọ ẹ̀yìn mìíràn náà, ẹni tí ó kọ́ dé ibojì, wọ inú rẹ̀ pẹ̀lú, ó sì rí i, ó sì gbàgbọ́. Nǹkan kẹrin tí mo fẹ́ ká dìjọ gbà náà ni wípé ká gbàgbọ́ nípa ikú àti kíni àti àjíǹde Jésù Kristi. Títí dìsí àwọn kan ò gbàgbọ́ o. Àwọn kan sọ pé Jésù ò kú o, àwọn kan sọ pé Jésù ò ní padà o, àwọn kan sọ pé Jésù ò ní wá mọ́ lẹ́ẹ̀kejì o. Dádì mọ́mì, ìpadàbọ̀ Jésù lẹ́ẹ̀kejì
kì í máa ṣe oore ọ̀fẹ́ ló máa mú bọ̀ mọ́, ó ti ju oore ọ̀fẹ́ síta lọ́wọ́lọ́wọ́ báyìí. Come unto me, all ye that labour and are heavy laden, and I will give you rest. Learn from me, because my yoke is easy. So ó ti ṣèlérí fún wa, ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹni tó ń ṣiṣẹ́ ta sì dẹrù wíwo lé lórí. So ó ti fi àyè oore ọ̀fẹ́ sílẹ̀, àyè oore ọ̀fẹ́ yẹn ó ti wà láyé lọ́wọ́ báyìí. Ṣùgbọ́n tí Jésù bá fi padà dé lẹ́ẹ̀kejì, kò ní sí ààyè oore ọ̀fẹ́ mọ́. Ó ní nígbà náà lé ọmọ ẹ̀yìn mìíràn, you and I, àwa ni ọmọ ẹ̀yìn mìíràn. Yàtọ̀ sáwọn àpọ́stélì tí wọ́n rí Jésù lójúkorojú, àwa la lè fi wé ọmọ ẹ̀yìn mìíràn o. Ẹ̀yin àti èmi, dáàdì mọ́mì, ẹ̀yin ọmọ tẹ́ ń gbọ́ mi, ẹ̀yin la lè fi wé ọmọ ẹ̀yìn mìíràn àti èmi. Nígbà náà lé ọmọ ẹ̀yìn mìíràn, ẹni tí ó kọ́ dé ibojì wọ inú rẹ̀ pẹ̀lú, ó sì rí, ó sì gbàgbọ́. You know, it is an empty tomb. Kò sí Jésù ńbẹ̀. So who knows? Bóyá wọ́n ti gbé, wọ́n ti lọ pamọ́ ni. But who knows? Kí n tó ṣẹlẹ̀, bóyá nǹkan kankan, bóyá ẹranko kan ló débẹ̀ ló jẹ́. But àwọn gbàgbọ́ wípé Jésù yẹ kí ni, ó jíǹde lóòótọ́. Wọ́n lọ́mọ ẹ̀yìn mìíràn, ó sáré, ìgbà tó débẹ̀, ó wọnú rẹ̀, òun náà ò rí nǹkan kan. Wọ́n ní ó sì yẹ kí ni, ó sì gbàgbọ́. So wá ní ọmọ ẹ̀yìn mìíràn. Ẹ jẹ́ á gbàgbọ́ nínú Jésù Kristi. Ẹ jẹ́ á kó gbogbo àní, ó ti ẹ̀ sọ wípé ní yíyára wa kúrò lọ́dọ̀ òun, a ò lè dá ohunkóhun ṣe. So ọdún àjíǹde ti 2020, ẹgbàá ọdún ó lé ogún, ó tún rán wa létí nípa ìpadàbọ̀ Jésù lẹ́ẹ̀kan sí. Má jẹ́ ń tàn ẹ́ jẹ, dádì mọ́mì. Àjọyọ̀ ọdún àjíǹde yóò dópin lọ́jọ́ kan o. Àjọyọ̀ ọdún àjíǹde ó máa dópin lọ́jọ́ kan o. Ọ̀nà wo ni ó gbà dópin? Ìsáídà kí ènìyàn gbogbogbò kó kú, tí yóò tún ṣàjíǹde mọ́ lẹ́yìn ìgbà tó ti kú. Kò sájíǹde Jésù ṣiṣẹ́ mọ́, kò sájọyọ̀ rẹ̀ mọ́. Ìsáídà kó jẹ́ pé ìpè ó dùn lọ́jọ́ kan, ìgbàsókè àwọn àyànfẹ́ á dé. Ọdún àjíǹde yóò dópin lọ́jọ́ kan. Ayé yìí yóò lọ àti ìfẹ́kùfẹ́ rẹ̀. Ọdún àjíǹde yóò dópin lọ́jọ́ kan. Tí ọjọ́ àjíǹde bá wá dópin lọ́jọ́ kan, dádì mọ́mì, ṣé a lè rí dá padà mọ́? Dádì mọ́mì, mo ti sọ fún wa wípé àyè oore ọ̀fẹ́ kò ní í sí mọ́. Ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀karùn-ún tí mo fẹ́ sọ fún wa, tí màá fi dánu dúró, tí mo fẹ́ kárí dìmú, tí mo fẹ́ ká dìmú kárí mú lọ lé ni wípé ará nínú Olúwa, ẹ ṣe jẹ́ ká máa rántí àjíǹde wa ẹlẹ́ẹ̀kejì. Torí níbí àrí pé Jésù kú àbí, ó ní oore ọ̀fẹ́ àti jíǹde lẹ́ẹ̀kejì. Àwa náà máa jíǹde lẹ́ẹ̀kejì. Ẹ̀kọ́ tí mo fẹ́ ká kọ́ nípa àjíǹde ọdún yìí, ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀karùn-ún tí mo fẹ́ ká kọ́ nípa àjíǹde ọdún yìí nìyẹn. Àwa náà máa jíǹde lẹ́ẹ̀kejì. Ṣùgbọ́n tá a bá jíǹde tán lẹ́ẹ̀kejì, hello daddy, hello mommy, àjíǹde ẹlẹ́ẹ̀kejì kò ní sí àyè fún àwáwí, kò ní sí àyè fún ẹjọ́, kò ní sí àyè fún àwíjàre. Ìbéèrè ní ẹ má gbàdúrà fún àwọn òkú, nítorí pé kí ni iṣẹ́ ọwọ́ wọn ni ó máa tọ̀ wọ́n lẹ́yìn nígbà àjíǹde ẹlẹ́ẹ̀kejì. Ẹ jẹ́ n sọ nǹkan kankan fún wa níbẹ̀ tí ó pọn dandan tí ó ṣẹlẹ̀. Ọ̀nà méjì ni. Ọ̀run àpáàdì ó wà lọ́wọ́ òsì, ọ̀run rere ó wà ní ọwọ́ ọ̀tún. Gbogbo ẹlẹ́sìn ló gbàgbọ́ pé ọ̀run àpáàdì wà, ọ̀run rere sì wà. Ọ̀run àpáàdì, ẹnu ọ̀nà kan ló wọnú ẹ̀, ẹnu ọ̀nà kan ṣoṣo ló wọnú ẹ̀. Kò sí ọ̀nà àbájáde, ọ̀nà àbáwọlé nìkan ló wà. Once you enter into the hellfire, and that is all. Tó bá ti wọnú ọ̀run àpáàdì, ibẹ̀ ni ó máa gbé láti ayébáyé, ibẹ̀ ni ó máa wà nínú oró iná ọ̀run àpáàdì. Bí ènìyàn bá ní àǹfààní láti wọ ọ̀run rere, ẹ lọ ka ìwé ìfihàn dáadáa. Nǹkan ẹlẹ́ẹ̀karùn-ún tí mo fẹ́ kó yé wa ni, tí èèyàn bá ní àǹfààní láti wọ ọ̀run rere, Bíbélì jẹ́ kó di mímọ̀ pé ẹnu ọ̀nà méjìlá ló wà nínú ẹnu ọ̀nà ọ̀run rere. Ó fi hàn pé èèyàn lè máa wọlé, èèyàn lè máa jáde, èèyàn ó dẹ̀ gbọ́ ohun kan lẹ́yìn rẹ̀ pé bọ́ sínú ayọ̀ ọmọ ọ̀dọ̀ rere. Dádì mọ́mì, ẹ pa iṣẹ́ ibi tì. Dádì mọ́mì, ẹ pa iṣẹ́ ibi tì. Ẹ pa iṣẹ́ ẹ̀ṣẹ̀ tì. Ẹ̀ṣẹ̀ lóró, ẹ̀ṣẹ̀ ò rọrùn láti pa tì. Ṣùgbọ́n ẹ pinnu lọ́kàn yín wípé ẹ ò dẹ́ṣẹ̀ mọ́. Tẹ́ ẹ bá ti pinnu lọ́kàn yín pé ẹ ò dẹ́ṣẹ̀ mọ́, tẹ́ ti bẹ̀ṣẹ̀ sílẹ̀, ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún yẹn, àjíǹde ẹlẹ́ẹ̀kejì yẹn yóò lè báyàn níbi pé káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere. Bí èèyàn bá wá ti kú kí ìgbàsókè ó tó dé, èèyàn á tún jíǹde padà o. So a dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ yìí àti àǹfààní yìí tí Ọlọ́run tó fi fún wa. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ yín fún ọ̀rọ̀ ìyè yìí tí ẹ tún ti bá wa sọ lónìí. Oore ọ̀fẹ́ láti máa tẹ̀síwájú nínú rẹ̀ Ọlọ́run fi fún wa. Kókó àdúrà mẹ́ta tọ̀sẹ̀ yìí rèé. Bí àwọn èèyàn ṣe ń gbà á, tí wọn ò gbọ́ sílẹ̀ lásán, tí wọ́n ń gbà á, mo gbàdúrà kí oore ọ̀fẹ́ yìí kó máa tó fún wọn. A máa sọ fún Ọlọ́run, a tún nílò àbòsí nínú ilé wa, a nílò àbòsí
nínú ohun gbogbo. A nílò ààbò sí lójú ọ̀nà wa. Ọlọ́run ààbò ilẹ̀ Góṣẹ́nì dáàbò bò wá lórílẹ̀‐èdè Nàìjíríà. Bákan náà bá tún ṣe tún sọ fún Ọlọ́run pé Ọlọ́run bí ó ṣe wù kó le tó, ìbùkún tí mi ò tiẹ̀ lérò, ibi tí mò ń fọkàn sí, ibi tí mi ò fọkàn sí, Ọlọ́run jẹ́ kó máa jẹ́ ìpín mi. Ká máa béèrè fún ìbùkún, ẹ má jẹ́ ká mọ́ òun bọ́ pé kó lè dára mọ́, ó sì máa dára fún wa. Nínú bó ṣe le yìí náà, Ọlọ́run sì máa bùkún fún wa. Ní ìgbà kẹta ká máa sọ fún Ọlọ́run, bó bá dé láti kó àwọn àyànfẹ́ nírú àkókò bí èyí, Ọlọ́run àtèmi àtìdílé mi, Ọlọ́run kà mí yẹ, ká èmi àtìdílé mi yẹ. Ààbò ilẹ̀ Góṣẹ́nì ẹlẹ́ẹ̀kínní nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, a máa béèrè fún ìbùkún láti ọwọ́ Ọlọ́run, ká sì máa béèrè fún kíkàyẹ ní ilé ológo. Yóò sì dára fún wa lórúkọ Jésù bí a ṣe ń jọ́sìn yìí. Oore ọ̀fẹ́ Jésù Olúwa wa kó wà pẹ̀lú ẹ̀mí wa, kó máa bá wa gbé láé àti láéláé. Àmín, àmín, àmín lórúkọ Jésù.